Michael pààyàn hámà ló fi fọ́ ọ̀rẹ́ ẹ̀ lórí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti fọwọ́ ṣìkún òfin gbé ọmọ orílẹ̀-èdè Togo kan Michael Agbalo ẹni ọdún márùndínlógójì tó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin alágbàṣe kan Maharazu Umaru látàrí èdè àìyedè kékeré tó ṣẹlẹ̀ láàrin wọn lórí iṣẹ́ tí wọ́n gbé fún un láti ṣe. Aláròyé gbọ́ pé afurasí ọ̀daràn ọ̀hún ló gbéṣẹ́ fún Umaru tó jẹ́ káfíńtà láti bá a kan káńtà kan níbi iṣẹ́ ìkọ́lé kan tí wọ́n ń ṣe lọ́wọ́. Ibi iṣẹ́ ọ̀hún sì ni àìgbọ́ra ẹni yé ti bẹ́ sílẹ̀ láàrin wọn tó fi di pé ọmọkùnrin náà fa hámà yọ tó sì fọ́ mọ́ Umaru lórí títí tẹ̀mí fi bọ́ lára ẹ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Chidi Nwabuzo tó fìdí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún múlẹ̀ sọ pé ọkùnrin kan Clement Ogbabikuku ló wá fìṣẹ̀lẹ̀ náà sùn ní tẹ̀sán ọlọ́pàá Ètètè nílùú Benin tó sọ pé òun lòún gbéṣẹ́ fún Michael tó lọ pe ọ̀rẹ́ rẹ̀ Umaru wá láti wá bá a ṣiṣẹ́ náà ó sì jọ pé ṣe ló lo àǹfààní ọ̀hún láti ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ náà. Clement sọ pé lẹ́yìn tí wọ́n parí iṣẹ́ ọ̀hún tí wọ́n ti sanwó fún wọn làwọn bi léèrè ibi tí ọ̀rẹ́ ẹ̀ wà ó náà ti lọ lé ní tiẹ̀ ṣùgbọ́n nígbà tíyàwó òun dé lọ́wọ́ aago 7 ìrọ̀lẹ́ tó ń ṣàyẹ̀wò káńtà tí wọ́n bá a kàn lórí òkú Umaru níbi tí ọ̀rẹ́ rẹ̀ bò mọ́lẹ̀ sí. Ọkùnrin náà láwọn fi ọgbọ́n tọ́ afurasí apààyàn náà wá sílé àwọn níbẹ̀ sì làwọn ti fà á lé àwọn agbófinró lọ́wọ́. Lásìkò tí Michael ìyẹn afurasí ọ̀daràn ọ̀hún báwọn oníròyìn sọ̀rọ̀ ló ti ṣàlàyé bíṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó ní lẹ́yìn tá a parí iṣẹ́ mo ní kó lọ fọ ṣọ́bìrì tá a fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo rí i tó bẹ̀rẹ̀ mú àdá ni mo bá kọ́kọ́ fi hámà fọ́ orí ẹ̀ torí mo rò pé ó fẹ́ ṣá mi ládàá ni ló bá ṣubú lulẹ̀ ó sì kú pátápátá ṣùgbọ́n ó dùn mí púpọ̀ pé mi ni mo ṣekú pa á. Alukoro ọlọ́pàá ti sọ pé afurasí ọ̀hún ti jẹ́wọ́ bó ṣe pa ọ̀rẹ́ ẹ̀ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì ti gbé òkú olóògbé náà lọ sílé ìgbókùpamọ́sí àti pé ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.